torí tó bá fẹ́ béèrè bẹ́yẹn tó bá fẹ́ béèrè o lè sọ pé where are others tàbí what of others. máa yọ̀ lẹ́yìn dédé máa yọ̀ lẹ́yìn ó padà mọ́ lọ́jọ́ mi. ṣé gbogbo wa lẹ fẹ́ rí ni àbí mi nìkan? Àwọn yòókù kò nídìí àwọn yòókù fẹ́ wọ ṣé bẹ́ẹ̀ ni kọpa ista ẹ̀yin la mọ̀ pé ẹ lágbóyin dáadáa ẹ̀yin ni wọ́n fẹ́ rí. Kọ́ba ṣé ẹ mọ̀ wá. bẹ́ẹ̀ gbọ́n tí dédé ń wí dáadáa ní pé àdìgẹ́ yìí tẹ́fẹ́ yàn àti àdìbọ̀yìn tẹ́fẹ́ yàn èyí ò jọ jẹ́ olórí fún gbogbo wa ọwọ́ wà wá kó jọ pé nù àwọn tẹ́yàn o nígbà wa mẹ́rẹ̀ẹ̀rin ní kẹ̀kẹ́ mú àdìbọ̀yìn. ẹ̀yin tẹ́ fẹ́ ká fún ní tẹ́ sọ̀rọ̀ sẹ́yìn méjèèjì náà nìkan ní àbí. Kò bá dákẹ́ fún ẹ̀ẹ̀kan ló wà mọ́ ayédùn àti kàmẹ́lì ṣẹ̀fà abẹ́rẹ́ là wa. ẹ̀yin mẹ́rin lẹ jẹ́. Yòókù ló kó àjèrè àjèrè lọ́wọ́ lájèrè. àtijọ́ àtijọ́ báwa jẹ ọ̀gbẹ́ni kan ká kó sí wa o ká kélùbọ wa o ká gbọ́ ọjà lọ́la pé a ti tán. ẹ wo ẹ sì bó bá ti wù yín lábúlé yìí ẹ jayé lọ lábúlé yìí ẹ wò ẹyìn kan fẹ́ sá yìí ní gbàngbà ẹ gbà yìí ẹ ti gbà yìí ọba kọfẹ sá èèyàn ní ìyẹnú kódà. ṣé ọmọ ìṣẹ́yọ̀ ló ń àwọn ilé ṣé student ṣé tẹ́yọ̀ bá tẹ̀ wá bí ẹ̀jẹ̀ ìgbò ó tẹ̀ wá jẹ́ gúúpù àwọn gúúpù tó tẹ̀ jẹ́ ní nothing of the best from anything àdìpọ̀ ìpọ̀. Yàgò níjà sílẹ̀ ó bẹ́ lápẹpẹ lójú ohun ojú bá rí ohun etí bá gbọ́ ẹnu ò máa gbọ́dọ̀. Débáre. ẹ má bínú sí mi ẹ má bínú. Etí mò ń ṣe inú léwu ó ṣe pàtàkì kí n gbọ́dọ̀ má ṣe tó ti yé yín bá. Débáre tó ọgbọ́n tí a wáyà yẹn fún àwọn ayédùn àti déndé wọ́n ti ń ṣèpàdé lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ wa ọ̀rọ̀ tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ àdìbọ̀ ìdáhùn kọ́fà láwọn fẹ́ yàn ní o tí sì ń já sí pé wọ́n fẹ́ kó wà láàrin àwọn àmọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ̀ tèmi tó wù mí lọ́kàn àárín wa mo fẹ́ kó dé sí. ọ̀dà àbáwọn. Bẹ́ẹ̀ni kò bá sí òní kọjọ pé àárín àwa báyìí wọ́n ti yan ẹ́dìbọ̀ àmọ́ èmi bá ní pé ìwọ ló bá jẹ ẹ́dìbọ̀ yìí náà. Yàyà òun mọ pamílẹ̀rín pọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà tí wọn náà wí ní ìsìn ní àwọn kọfà fẹ́ yan àdìbọ̀ yìí wọ́n wá ń pè èmi lọ fẹ́ kémi ọ jẹ Yàyà ọ̀dà mo ti kọ́kọ́ dúpẹ́ náà lọ́wọ́ wípé ẹrù dáadáa kàmí náà ni àmọ́ àbátẹ́mi wàá fẹ́ dárè ìwọ Yàyà gan-an ni mo fẹ́ kọ́ ọ jẹ àdìbọ̀ torí tí wọ́n bá ti jẹ́ èmi Débáre èmi ni mo jẹ́ tí wọ́n bá ti jẹ́ Sàámú náà lọ jẹ́ kọ́ ọ jẹ́ káwọ́ sì tí ọ lẹ́yìn kó débẹ̀ kò jù bá lọ àbátẹ́mi nù. ẹ wò ẹ mọ̀ pé èmi tèmi kì í ṣe pé èmi ti bẹ́ẹ̀ mọ́ púpọ̀ náà. ẹ ti ẹ̀yin náà ní fi ń ṣe kí ẹyàn gbà mí gẹ́gẹ́ wà yìí nìṣẹ́ kẹ́mi kan tá a ti jẹ́ náà méjèèjì kẹ́mi máa ti lẹ́yìn ohun tí wàá wá ṣe gí ọgbà òun ni ó jẹ. èmi ọ̀nà ìwọ ọba àjẹ òun ọba àjẹ kẹ́mi kan tá a ti jẹ́ náà kọ́mọ́ ìjọba àwọn déndé. ẹ wá bí ó ṣe dé àárín ni o ẹ já wá bí ó ṣe dé àárín wa ni o kẹ́yìn méjèèjì bá ti jẹ́ èmi mo jẹ́. Yàyà ìwọ ló jẹ. Ìyàwó ta parata ò lábúlé wa. Ẹ̀yin ọ̀rẹ́ mi iye kan lábàá ojú mẹ́ta lọ yán níbo ní rere alábàá fúnra rẹ̀ ló sì kẹta ìtẹ́mi tẹ̀ wá ń wò rẹ̀ bí àwọn kọ́fà mo fẹ́ kí wọ́n yan ẹnì gẹ̀ẹ́rì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni àbíbẹ̀kọ́ ni Àríkẹ́ àwọn wèrè ìbínú tí wàá sọ̀rọ̀ tó dùn lẹ́ẹ̀ báyìí
èmi náà ń fèsì ọ̀sìn rí kankan sí ọwọ́ ronú tí ò sí. ẹ dákun àríkẹ́. kí ló fi ọtọ ìrìn àjò èmi láì máa dání tí mo sì wá dá gbogbo ọ̀rọ̀ lẹ́bàá tó rèé sì fún wọn kí ló dé. ní tí màmá ń ṣọ̀rọ̀ mọ̀ sí ọ̀dọ́ títí ṣe Ògúndélé òun mọ̀ kọ́ ní sájà rẹ̀. bẹ́ẹ̀ ni kí wàá ní sí ọ. Ògúndélé ronú owó ajá Ògúndélé wà ronú àti ìgbẹ̀rùn jẹ ẹ dákun ṣe ń tó wà nílẹ̀ oṣù jọra wọn. ó túmọ̀ sí pé nǹkan táwọn sọ àti tí wọ́n ń rò kó jọra wọn. kò sí wàhálà ọ̀dà kí ni kí wàá ní ìṣẹ̀lẹ̀ báyìí. ìṣòro tó dà fún un etí ìró gangan ni wípé bílù yìí ò tì ní bàjẹ́ náà tó rò tó ní wípé ìlú wa yìí ti lo kò parun díẹ̀díẹ̀. bẹ̀láwù ìbídùn ṣé rí tí mo rí ẹ̀jẹ̀ lè ṣe mọ̀ àmọ́ tẹ́lẹ̀ àwọn kọ́fà ò bá wa burú tí wọ́n bá burú tí wọ́n buyọ̀ tí wọ́n wà ní fi ata sí káwọn yẹn lè gẹ̀ láàrin àwọn tí àgbá kó kí tí mo rí ẹ mọ èèyàn rẹ. síwá lèmi náà wà nílé owó sọ pé ntọ́ orí nù àwọn òsìkò nílé ntọ́ orí àwọn tó bá dìgbà náà nà tó wọ́n bá burú tí wọ́n bá yẹn ní gẹ̀ẹ́rì láàrin wa mo wà lébi bí ìbídùn ẹ̀gbọ́n èmi gángan lé. ẹ̀rù balẹ̀ ẹ̀rù tí ń bà mí ọkàn mi ò balẹ̀ àtìgbà táwọn ọmọ kọ́pọ̀ lórí bí ti rí ni ọkàn mi ò balẹ̀ mọ́. kí ni ń ja ọ láyà kí ni ò lè mọ́kàn rẹ balẹ̀ kí ni tí ń bọ̀ lẹ́rù. ẹ̀rù balẹ̀ ọkọ mi ti ń fura orin tí sì ń kọ lẹ́nu pé kó má jẹun tó ń rò kó má jẹun tó ń rò torí tó ní tó bá jẹ́ nǹkan kan tó ń rò ní balẹ̀ ó ní yóò jò lè ọjà a sì fẹ́ kó bàálù jẹ́ mọ́ yín lórí. jẹ́ ń sọ kinní kan fún ọ fọkàn rẹ balẹ̀ ilé òjò olè ọjà ní kankan ò ní ṣẹlẹ̀ wo àṣírí tí wọn ò ní tú wa jẹ́ ń sọ fún ọ bí wọ́n bá láwọn ò mú ni ọ̀la ni wọ́n ò mú wọn èyí rí di òkun wọn èyí rí di ọ̀sà ẹnìkan èyí rí di ọmọ ní gédégédé fọkàn rẹ balẹ̀ fọkàn rẹ balẹ̀ ìwọ lọ fa tó ṣẹlẹ̀ yìí o ìwọ lọ jẹ́ kọ́rọ̀ yìí ó lọ já yìí kó bá jẹ́ kó o ti gbàmọ̀ràn mi mo ní ọjẹ́ ń sọgbó sí i lápò kí n sì ní káwọn agbófinró mú bá a bá ti ṣèyí tó ti wà lókè lọ́rùn kí ni ọba mi dùn mọ́. ẹ ò bá lè yún un pọ̀ ẹ̀mú nǹkan tí mo fẹ́ kàn ṣe rí bá a ṣe gbèsè ìgbẹ̀rù ń gbà mí torí àwọn olóyè nìkan kọ́ ní sọ́nà igbó mọ́ àwọn ọ̀dọ́ ìlú náà ti papọ̀ wọ́n ti ń ṣe bá a ṣe gbèkó ìgbọ̀n ní gbogbo ẹ̀rọ àyà mi kàn ń já ni ẹ̀rọ àmọ̀ kan sẹ́rí ọ̀rọ̀ wa èmi fẹ́ ká ọ̀rọ̀ ti bọ̀lẹ̀ díẹ̀ náà fúngbà díẹ̀ kátẹ́gùn kan fi gbé gbogbo ọ̀rọ̀ kan sọ káàkiri lọ. kásìmí kínú rárá o ìgbà tá a bá ń joyin kélédùmarè kọ́ mọ́ ìyá àjẹkòrò àfi ń gbádùn rẹ lọ́wọ́lọ́wọ́. wọ́n náà mọ̀ pé wọ́n wá ní bámi. Bíọ́lá fún ọ̀rẹ́ mi wọlá wá rí mi. Torí àwọn Yorùbá máa ń pò nǹkan a máa ń pé tó àìpé tó kí tó sì dáa kò sí fẹ́ nìkan. Torí àwọn kọ́fà wa kì í gbọ́ fìnìfìnì tó fẹ́ yẹ ẹ́ nìkẹ́ nínú wa àwọn ìbídùn àti bèláwù wọ́n sì ti pàdé ipa àárín wọn nìkan ti yẹ ẹ́ nìkẹ́ èmi ò sì fi rí bẹ́ẹ̀ mo fẹ́ kó jẹ́ àárín àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti yẹ ẹ́ nìkẹ́. Wọ́n ní ìbí òjò bí báyìí bá ṣe bí ẹrù gan la bọ́ máa bí. Bọ́ọ̀ làwọn kọ́kọ́ àwọn ṣe sọ pé wọn ò lè yẹ èdìgẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tàwa ń yà. Wọ́n máa lọ mọ dárúkọ àwọn nǹkan ní kọ̀rọ̀. Kò sẹ́ni ó dá tó wá nú àbá yìí. Ẹ̀yin ọ̀rẹ́ mi. Ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé ohun ẹranra wíwẹ́rẹ́ kò tiẹ̀ wá ronú ọbẹ̀ rárá. Kí ló wàá fi inú ró? Àwọn ẹjẹ́ fi yín lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ kan sáwọn bèláwù. Ẹ dúró tọ̀hún epo ni àbí tàìrówó rà. Èmi náà rò bẹ́ẹ̀. Àwọn lẹ́gbẹ̀ẹ́ tiwa. Nínú abúlé tiwa yìí. Tẹ́ ẹ bá gbọ́ pé àwa ló kàn. Bẹ́ẹ̀ ni àwa. Ṣẹ̀ṣẹ̀ rán mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ẹni tó bá lóun ò rí ọmọ kò lè rí wa mọ́ tí ẹ kú. Ọ̀rọ̀ ló sọ. Àbí o. Abúlé wa, àwa jayé
Káròdé ohun tó gbé àwa olóyè wá bí lónìí bí kò sí lórí ọ̀rọ̀ tìtùtù. Káròdé o láti ìgbà tẹ́ ẹ ti ní kí ọ̀tún mọ̀ wá sáàfin mọ́ àtìgbà náà ní ti ń tojú ẹ ti ń wá sí ilé àwa olóyè lọ́kọ̀ọ̀kan bí ṣe ń wá sílé mi ò sí oyè bẹ́ẹ̀ ni ń lọ sí ọ̀dọ̀ Ìyálóde kódà ẹsẹ̀ rẹ̀ ò já lọ́dọ̀ wa sípa pẹ̀lú torí ẹ̀ láti wá ní ká wá bá a bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ẹ dákun ẹ bá a foríjì. Káròlé bàbá o àtìgbà tọ́tún ò ti wá bí láti bí ijọ́ mẹ́ta ayé rẹ̀ yọ̀ọ́lẹ̀ n ò kúkú lè foyè rẹ̀ fún tèmi n ò lè jẹ Ìyálóde kí n tó jọ̀tún bàbá balẹ̀ ẹ bá a forí jọ̀tún àfẹlẹ́dù àbẹ̀yìn. ọkọ mi ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ìdínú tí ẹ bá ṣe pé n tó dé tó ní ká wá rí èṣù tó fẹ́ wà rí o ọkọ mi ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ìdínú. ẹ wo àjẹ̀bí mọ́mọ́ ìní kógun jàdù kémi ọmọ pàṣẹ kọ́ọ̀tún náà tún mọ́ pàṣẹ àmọ́ o ọlábàtà ní mọ́dún sàn olórí kí ló rí sí. baálé mi ẹ foríjì ọ̀tún àti gbá wọn tí wá bí nísìnyí ayé wọn náà yọ ọ́ lẹ̀ láàfin yìí. olórí irú ọ̀rọ̀ olè à ń sọ. àwọn ò sọ bá wọn. èyí ò ní pé bí àwọn olóyè ṣe wà ń bì àwọn òwú lónìí o. rárá o wọn ò wí báwọn o tó ṣe bí mo ṣe wí inú o ẹ foríjì bẹ́ẹ̀ yín olóyè o ẹ foríjì mi o. ẹ wo ọlábàtà ní mọ́dún sàn mo foríjì àmọ́ o tọ̀tún lẹ lè rí gbà lọ́ọ̀ mi o ti tàwọn kọ́fà yìí wọ́n lọ ni o bẹ́ẹ̀ ni mo pa láṣẹ ni àfi kí wọ́n kúrò lábúlé wa yìí. àríkẹ́ dákun bòmí láṣìírí bòmí láṣìírí gbogbo nítorí yìí náà ní dákun àṣírí mi pa náà àṣírí mi pa mọ́ dákun àríkẹ́. You know ẹ dákun ẹjọ́ wálé ẹ fà wálé ẹ má fẹ́ bó ba ayé mi jẹ́ bẹ́ẹ̀ ti fi ba ayé àwọn kan jẹ́ ẹ dákun kí ẹ tẹ̀ ṣe èbò ìbú sí mi ṣé èbò mo ní ẹ sọ sí mi ní. sọ Yorùbá tí mo gbọ́ ẹ má fẹ́ bó pé lólè. má bínú ṣé o mọ̀ pé nínú kíláàsì wa ilé akẹ́kọ̀ọ́ mo rí i pé ìwọ ló mọ̀wé jù sórí láti sin lọ báyìí mo ṣe sáàmù ti pass. ìfẹ́ mọ́kì ní tí mo fi pọ̀ bẹ́ẹ̀ bá ti lè ṣe kò sì ní sí ìyọ̀nù. bẹ́ẹ̀ lè ṣe á ṣe gbogbo tó bá fẹ́ á ṣe fún ọ. ọ̀dà tí kọfakọ́lá bá ti mọ̀ pé ẹ̀mí gẹ̀ yìí tó láwọn fẹ́ yàn nílé ìwé wa èmi ní jẹ́. ẹgẹ láti sin lọ báyìí sọ̀rọ̀ ó ti di ẹgẹ wa. ọ̀dà lè jẹ́ pé mo ti di ẹ̀mí gẹ̀. bẹ́ẹ̀ ó ti di náà nù dákun. dákun níbo ẹwà ohun wọn ní tí odó bá ti dé torí ta mọ dákun. kò sẹ́ni kankan tí ó gbọ́ lẹ́yìn bídú àti bèláwó. kódà kò lọ lẹ́sẹ̀ rédíò àwọn èèyàn tó ya òrìjọ lọ dákun tó ọlọ́mọ sọ fún wọn dákun. mo mú sọ fẹ́ nìkankan mo jẹ́ nìkankan wọn gbọ́ dákun wọ́n ti ló jẹ́ mí gẹ̀ yìí dákun. ọ̀dà àmọ́ gbà tẹ̀ ti wá pé má sọ yìí nísìnyí tẹ́ bá pẹ́ bá pé má sọ èmi ò ní mọ̀ pé ọ̀dà torí pa ìfowópamọ́ fúnra wa àmọ́ nísìnyí tẹ́ ti wá pé kí n má sọ yìí nísìnyí wíwo lẹ́nu awo yẹn ní sọ kankan mọ́ nígbà tí bá ti jẹ́ nìgẹ̀. ẹja lọ. nílé jọ lọ. bẹ́ẹ̀ ní báyìí lára fi gbà. ní káwọ gbà. olóyè ẹ fẹ́ fẹ̀jà ẹ mọ̀ ẹ̀mú ìrìn gbogbo ẹ̀ láti máa ń ṣe. Ọ̀yànjú kalẹ̀. irú débàárẹ̀ ẹ̀ ló wá ń tẹ̀lé kí débàárẹ̀ sírú wa nílùú ìlú. òun ráṣọ ni tó bá ti ráṣọ òfin lórí òfin gángan ní ìjọba ló employ àwa sí bíbáyìí ìjọba tó dẹ̀ gbé wa sí bíbáyìí kò sí nǹkan tá a lè ṣe gbogbo nǹkan máa pọ̀ sí ẹ lára máa pọ̀wé sí ẹ lára máa pọ̀ ọ́lá sí ẹ lára máa tọ́jú ẹ máa choose ẹ up wọ́n á tẹ̀lé irú débàárẹ̀ ọmọ ìyá rẹ o. olùkọ́ ṣe rí kì í ṣe pé n ò gbọ́ nǹkan tẹ́ ń bá mi sọ látòtòrọ̀ àmọ́ ṣe rí tẹ́ bá ti ṣe tèmi èmi náà ṣe tìyín ẹ́dìgẹ́ẹ̀lì
tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ fi wá jẹ níbi tẹ́ ẹ ti ń kọ́ wa ní abúlé wa lọ́hùn. Ó sì wù mí kí ṣe pé wọn ò ní ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ òun ó ṣe àmọ́ wù mí ó jẹ́ pé èmi wù mí ẹ fi gẹ́ẹ́dìgẹ́ẹ̀dì mi tẹ́ ẹ bá ti ṣe wọn mo fẹ́ ọ̀pọ̀ olùkọ́ àdéhùn mi ò gbẹ́jọ́ àǹkọ́ ìlú náà ṣe tì í. ẹ̀gẹ̀ lásán ló wá sọ di kínní ẹ̀gẹ̀ lọ́pọ̀ ti jẹ ẹ̀gẹ̀ inú kí n tún máa gbé jẹjẹ. ìyẹn kọjá kẹrin ẹ̀ báyìí. ìyẹn báyìí náà ṣe kò tán ṣẹ́gun tí ọmọ obìnrin ní ẹ̀ náà. ó mọ̀ pé ọmọ obìnrin jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí bá ti ń bá ọ̀gá tí bá ti ń bá wọn ṣàṣepọ̀ àdéhùn kan ní lílo mọ́kà tó ń bọ̀ ni ìgbádùn ló máa jẹ. inú gbádùn mi ẹ bá mi bẹ́ẹ̀. ó fọlọ́ bí ọ́. ẹ gbádùn mi. onímọ̀ sí mi. bẹ́ẹ̀ bí wọ́n ní ẹ̀ẹ́rì. lórí àwọn nǹkan tí aláfẹ́ ń lò ìfẹ́ kájà Adéọlá òun ló máa fit fún ẹ̀gẹ̀ tàfẹ́yàn ṣẹ́gẹ̀ nítorí ṣẹ́ ìtọkùnrin yẹn ní tó bá mi lè gbé fún un ní ọkàn mi àmọ́ tí ẹ̀gẹ̀ yẹn ó fẹ́ ká fún Adéọlá. will you shut up your mouth? ó dẹ̀ tẹnu ó tún sọ lẹ́lẹ̀kejì Adéọlá ṣe bí mẹ́rìtì ni ẹ máa fi yìn kan ok sọ fún mi kí ni Adéọlá ní tó fi deserve ẹ wo lọ́dọ̀ tèmi Àríkẹ́ ló máa jẹ́. kí ló máa short kí ló ń tí àlẹ́ tí máa bá mi sọ wá ṣé òbí gíga ló fi ń ṣe ni má fi yẹn bá mi sọ mo ṣe kúrú yìí o ọgbọ́n orí ò tó tèmi o Adéọlá la máa fún òun ló fit fún ẹ̀gẹ̀ that's the final saying Adéọlá ni. ṣé àmọ́ ẹ̀ka tó fọ́ọ̀nì sí mi ó dẹ̀ ń sọ ó tún sọ with confidence gbà tó yẹ kóun ló ń san aláwí fún wa we are coppers àjọ ń gba aláwí nìyà dúró ìjà òlòdì ó débi òde fẹ́ mọ fọwọ́ lálẹ́ ó bá wa bí nìyà Àríkẹ́ ni nothing can change it. ìyẹn kó má bàa mi sọ ó fẹ́ mọ àwọn ìgbọ̀n wàá Akẹ́yìndé ni òun ló lè jọba gan ni la máa fún. ṣé rí mi bá ní kí ká ṣe sùúrù dáadáa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká postpone ẹ̀ then a máa wá sit back ká wá máa wo ẹni tá a fẹ́ fún so gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń ṣe yìí ẹ má jẹ́ ká ṣe náà ẹ jẹ́ ká lọ address wọn ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀. nice decision tó sọ ọmọ jẹ́ àtẹ̀lé. Adéọlá máa fún. ẹ máa ní sùúrù kí ló lè. níyà ìlú gbọ́ngọ́ sọ akutuku ọ̀hún alágbèsè gbé kan mi. bẹ́ẹ̀ ni. kó ṣẹlẹ̀ láti wà lóhùn ọ̀rẹ́ mi ní lánàá èyí tó lè jà. gbogbo ẹni ọba níyàyàn ọmọ jẹ adìbọyì nínú ilé ìwé wa yìí yóò kú dúpọ̀ tó ní ní sẹ́sẹ́ àbẹ́ wọ́n fẹ́ẹ́ gbogbo wọ́n lẹ́nu alábàáṣe gbogbo tó kí ló wọ̀ náà yọ̀ dà tí ẹ bá ti ṣe ayédùn àti ìkàwéjò sí tò ẹ bá ti kú owó ara yìí. Bẹ̀láwù Àríkẹ́ ìbídùn ẹ̀fẹ̀ mi yí balẹ̀ ẹni yín mọ̀ wọ̀ bíi pé kò sí tí ó ṣẹlẹ̀ Àríkẹ́ ni. Àbíkẹ́ èmi ọmọ lè gbára lè wọ̀ gbogbo ilé ìtajà náà tẹ̀lé sọ́ọ̀rì bíbí sásẹ́yìn ìlàwọ̀ èwo lálọ́ tó tẹ̀lé wa rí. ìṣẹ́bí máa mi máa rán mi lọ fún ẹ̀gẹ́ ní ìlàkì rẹ̀ mo wà lẹ́yìn yín. ìgbà ọ̀dọ́ kí ló ṣẹlẹ̀ tí gbóyin lè jú báyìí? Let's go on selection. Hello, ladies and gentlemen. Lórí ìkọ̀kẹ́ torí ẹ̀dùn èmi àtàwọn akẹgbẹ́ mi we coppers àti foríkorí and this is our decision. Lórí ọ̀rọ̀ head boy and head girl. Decision wa ni pé a ti postpone. Àgbà nílẹ̀ sọ. Ṣé wọ́n ní lọ́dọ̀ fún wa? Ọjọ́ ìdílé ló ń àti rọ́ọ̀mì.
Orí bẹ́ẹ̀ lóòótọ́. Ṣé fẹ́ gbọ́ fact tó wà ń bẹ̀? Ẹ dúró náà. Ẹ dáhùn kí ni ìtumọ̀ fast? Not fast. Fact. Fast. No, sọ pé fact. Fast. You can continue. Okay, ẹ máa tẹ̀lé wa lọ bí tí etí kejì táwọn aráàlú ò ti ń gbọ́ nǹkan tá à ń sọ. Ṣé ń gbọ́? Orí bẹ́ẹ̀ ń tòótọ́. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá fẹ́ gbọ́ òdodo tó wà ń bẹ̀ ló ń jẹ́ fa. Tẹ́ bá fẹ́ gbọ́ òdodo ẹ máa tẹ̀lé wa lọ. Orí bẹ́ẹ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ni. Àti fàtí àti fàsásí àti àwọn tẹ̀ ń wí. Àwọn ẹ̀gbọ́n sún. Ó sì ń já lọ. So kó làtà ìdátẹ̀lẹ̀ sí. Kò yé mi nígbà tán ní àkàlọ̀ àṣà ń tẹ̀lé ẹ̀ lọ́nà ni. Kò yọ ọmọ màá pé kò yọ tó bá yọ ni kò ní kó làkàtà ẹ̀ ò bá lè yá àmọ́ tán fẹ́ fi wá. Ṣé òun fẹ́ lọ fi aṣọ gbòòwò ni? Ó tiẹ̀ tó àgùnmọ́gun níyé àti ìwòrì tó sára èrìmọ̀dún kelu ni. Tọ́ba lọ lè fẹ́ rí sóògùn kan tá à ń tẹ̀lé wọn. Ẹdú ẹ má yọ ńlẹ̀. Sẹ́rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn sọ yìí, mo fẹ́ kí ẹ fàbalẹ̀ gbọ́, mo lè fẹ́ kí kẹ́ react wrongly. Coca-Cola, please excuse me. Let's see. Coca-Cola, nǹkan tí mò ń rí ò rí o. Nǹkan tí mò ń rí ò rí o. Àwọn ọmọ yóò máa ṣọ́ fún nǹkan tá a fẹ́ sọ o. Ó bẹ́tà ká kúrò nílùú wọn tí ò ní sí problem ju ká fi wọ́n sínú wàhálà lọ. Ṣé nǹkan tí mò ń rò ṣé ò ń rò ṣá? Ní pé ó ti wọ́n lè má gbé ọ̀rọ̀ yìí. Yes. Ká máa sọ fún wọn tó máa yí wọn. Nígbà tí kò wọ́n débi kí la fẹ́ sí. Ṣé bí wọn náà ní twist ọ̀rọ̀ yẹn mọ́ wọn lọ́wọ́ náà? Let's go. Ẹ má bínú pé àdáyé dúró láti ẹ̀ka. Ẹ dákun ẹ̀yin ọ̀gá wa látọ̀rọ̀ náà tá a tiẹ̀ wá rìnrìn tẹ́lẹ́dúrà sì ti sìn adé bí a ń lọ ẹ̀hún ẹ fẹ́ wí fún àgánlẹ̀ tiẹ̀ sọ náà látàárọ̀. Ẹ má bínú nǹkan tó yẹ kí n sọ òun náà ni mo fẹ́ sọ. Tẹ́ bá notice tí ẹ wò dáadáa ẹ rí pé ibi tí a ti máa ń gba lecture tẹ́lẹ̀ ibi tí a ti máa ń kẹ́kọ̀ọ́. Ṣé ní abúlé wa lọ? Bẹ́ẹ̀ni ẹ rí pé àwọn ìyá wa wọ́n wà ń bẹ àwọn ọmọ kéékèèké wọ́n máa ń ṣeré ipá tí wọ́n máa pariwo kò jẹ́ kí ẹ̀kọ́ yẹn yé. Èmi àtàkẹgbẹ́ mi wá jọ òru àwọn pé ká gbé yín wá síbí ẹ wo bíbí nísìn ẹ rí pé kò sáriwo ó kù àwa ni ká máa fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ bí látòní lọ láti máa gba láti máa kẹ́kọ̀ọ́ wa. Ẹ dákun ẹ̀yin kọ́fà ẹni pé ẹ sọ pé ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá ń tún sọ. No, ó yẹ listen. A rí pé bíbá yìí ó wà conducive tí bíbá yìí ó kù. Ọ̀gá nígbà tẹ̀sẹ̀ wọlú wa yìí ẹ ṣèbó ńláńlá kan ẹ níbò lẹ ti sọ ẹnà ẹ òun wá bí pé yẹn bá fàtẹ́kùn ségbò tí máa dùn yàn Ọ̀ṣì rántí. dáadáa sẹ́rí tó níyì òun wá bí pé yẹn bá lé adìẹ tí ń jàgbàdo pẹ̀lú ẹ máa wá bí ẹ tiẹ̀. Ẹ tiẹ̀ ní sẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ ẹ̀yìn akẹgbẹ́ mi ní kankan ló mọ̀ dùn mí dùn ẹ wo bá ṣe rìn tó káwọn ọ̀gá wa wá gbé wa wá nú igbó yìí káwa ní irú bíi láti máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní yóò wò lábẹ́gi ká sí ọ̀pọ̀lọpọ̀ ní yóò wò. níyà ní kí lè fẹ́ kọ́ wa ẹ lọ́kọ̀ jẹ́ fún yẹn. Yóò ní bàjẹ́. ẹ lọ́kọ̀ jẹ́ fún yẹn. ẹ lọ́kọ̀ jẹ́ àdó ẹ lọ́kọ̀ jẹ́ fún yẹn.
kan láti kẹ́kọ̀ọ́. Àwọn tí ò ga jù. Àwọn láti kẹ́kọ̀ọ́. Ọmọ mi láwọn ń gbọ́ sọ́rọ̀ yìí. Ìdílé ilé ìtọ́jú ó fẹ́ tà ju ká sọ ìdílé àwọn Bàbá, ẹ dákun, káàró lé bàbá. Lérí ọ̀rọ̀ àwọn kọ́fà yìí náà la tún wá fún. Àtolóyè ọ̀tún. Ẹ dákun. Tẹ́lẹ̀, olóyè ọ̀tún ìní ń fà kékọ́rí tó ní dandan o. Àfi káwọn kọ́fà yìí ọmọ lọ. Olóyè ọ̀tún ti jèbù rẹ̀. Olóyè ọ̀tún ò bínú mọ́. Bàbá, ẹ̀yin ló kù tẹ̀ ń bínú. Ẹ dákun, ẹ dábọ̀, ẹ fi ìdénú. Gbogbo táwọn kọ́fà yìí bá wù lè ṣe fún yín. Bàbá baálẹ̀, ẹ dákun, ẹ jẹ́ ká yáàfì wọn. Ẹ jẹ́ kí wọ́n bá bẹ́ẹ̀. Ẹ dákun. Kára o lè o. Ẹ rí i, torí àwọn kọ́fà yìí náà ló gbé wa wá. A sì fẹ́ kẹ́ ẹ yáàfì wọn ni. Nítorí pé látìgbà tí àwọn kọ́fà ti wọnú abúlé wa yìí wá, gbogbo àwọn ọmọ wa tí wọ́n ń fa egbògi lóró líle àtìgbà náà wọ́n ti wáwọ́ ẹ̀ bọ́lẹ̀. Kódà àwọn tí wọ́n mú tí wọ́n máa ń da kíní jẹ́ ìwúná ẹgbẹ́nu ókè àtìgbà wọn náà làwọn náà ti fọwọ́ ẹ̀ bọ́lẹ̀. Àtìgbà yìí ni nǹkan mèremère tí ń ṣẹlẹ̀ nínú abúlé wa yìí. Ẹ dákun, ẹ dábọ̀, ẹ fi èdénú, ẹ dáríjì àwọn kọ́fà yìí. Àwọn náà wọ́n jẹ́ kí gbogbo nǹkan dáadáa ọmọ ṣẹlẹ̀ nínú abúlé wa. Ẹ dákun ká rólé o. Ẹ̀yin ìgbìmọ̀. Ẹ wo, bá ti ṣe làáwí ẹnì kéyà. Èmi mọ̀ nílùú. Ẹ wo, n tó sì kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmí. Ṣé wọ́n wàá lajúlẹ̀ kí lọ́ọ́ bàjẹ́ máa lóye? Èmi tún wá ń pàṣẹ pé káwọn ọmọ kọ́fà yóò kú ònú ìlú. Ọ̀tún wá fi wọ́n lọ́kàn balẹ̀. Ó ní kò sí nǹkan. Ẹ wo, ìkòkò ní gbomi kó gbẹ ìkó tún gba sọsọ nú ẹ. Láti bí ìtún ti ń bá yín sọ̀rọ̀ yìí, n ò fẹ́ rí ọ̀tún láàfin yìí mọ́. Bẹ́ẹ̀ bọ́ sọ. Bàbá. Kò gbọ́dọ̀ tẹ ààfin yìí mọ́. Káàró lè bàbá o. Ṣé ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí lérí ọ̀rọ̀ kọ́fà ó tó kọ̀ ọ̀tún náà ni? Débi pé ẹ wà ọ̀rọ̀ lóye ni bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó dáa, ẹ dábọ̀, ẹ fi èdénú, ẹ foríjì àwọn kọ́fà yìí. Ẹ ti ẹ̀rọ tàsìkò wọn tó rọ̀ wá lọ́rùn tọmọtọmọ yìí, ẹ dábọ̀. Ẹ má bínú bàbá. Àgbà tí ò bínú lọmọ rẹ̀ pọ̀, bàbá onídùn ẹ̀fọn àwọn ọ̀rọ̀ dé egun. Ọ̀dà, ẹ wo. Tá a bá wá nínú ẹ dákun, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. N ò gbọ́dọ̀ rọ̀tún ní inú. Balẹ̀, ẹ dákun ìjọ gbogbo ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Ṣé ẹ mọ̀ kan, ń tá lò nínú yìnyín kò tó nǹkan mọ́. Ntójú wá rí, à ń ṣèlérí fún yín pé ẹnu wò mí sọ. Èmi àti Kọ́pákọ́lá làbájọ wá, ṣùgbọ́n ó ní àwọn assignment kan tó ń ṣe, then ó tún lẹ́rù bálẹ̀ ń ba òun. Wo sọ́gbòdòdò, mo ti pàṣẹ, mo ní wọn ò fẹ́ rí nínú ìlú mi mọ́. Mo wá fún yín lónìí sílẹ̀. Tọ́bẹ̀dò rọ̀la, èyí tí mo bá fojú kàn kélé ó gbé. Ẹ kú òǹlù mi, wọn ò fẹ́ yín mọ́. Bẹ́ẹ̀ni, torí baálẹ̀ kéré dábàá, àṣẹ ni baálẹ̀ mú ń pa. Baálẹ̀ sì sí pàṣẹ lẹ́yìn bẹ́ẹ̀ lọ ni. Ìyá wa, síbóbìnrin lẹ́yìn náà, àlá ti ṣèlérí fún yín pé a ní sọ kankan. Ojú wa tó rí àtẹ̀tí bí páàrí ìkọ̀ọ̀kan ẹgbẹ́ àpò. Títà lóòótọ́ nǹkan mọ́. Nígbà tó ní ẹ fẹnu mọ́nu pẹ̀ níwì kankan mọ́. Ọlá bàtà ní mọ́dọ̀ sàn. Ọlẹ́ni tẹ́ jẹ́ lọ́ọ̀ mi nì. Torí ó tóbi púpọ̀ lọ́wọ́ mi. Bí ẹ bá wá ṣe bẹ́ẹ̀, n ò ní gbẹ̀bẹ̀ yín o. Mo forí jìn. Kẹ́sì mọ́ fi mú yín kó pàtí káàkiri ìlú mọ́. Ṣé ẹ gbọ́? Àárín kankan.
ṣé ẹ lè mọ̀ lọ ẹ mọ̀ lọ. olórí burúkú ni wọ́n. ẹ ṣe ìjà rẹ ẹ̀yìn akẹgbẹ́ mi lọ́kùnrin mo sì sẹ́yìn omi dàn lúwa náà. ẹjẹ́ agbẹ́tò níjàdé àbí kò síjà ẹjẹ́ akọ́ pé ìlú sẹ́gbẹ́ kan náà ká mójútó ọjọ́ ọ̀la wa. tá a bá wò dáadáa ẹ rí i pé ńgbà tí ọkọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ ní ìlú wa yìí táwọn kọ́ pàdé ọ̀tún ìyàwó baálẹ̀ àwọn ni wọ́n múra kíkẹ́ pé kán fìlú sílẹ̀ gbà náà lọ. ó sì níṣẹ́ tẹ̀yìn omidan wá sí kó tó di wípé wọ́n padà gbẹ̀gbẹ̀ wọn yẹn dúró sínú ìjọ. ṣé gbàdé tó wá ń lò mọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ní baálẹ̀ àti ìyàwó ọ̀tún náà tó wá fà kíkọ́ yìí pé dandan o káwọn kọ́kọ́ fi ìlú lẹ̀. èyí ìwà arú mi lójú ni mo fi wá wò wípé ká dàbí ọgbọ́n láàrin ara wa. irú ẹ̀yin omidan yìí tí a bá dàbí ọgbọ́n tẹ́nìkan fẹ́ kọfà kúnlé tí ẹnìkan fẹ́ kọfà kọ́lá náà ó dá mi lójú pé tí ọ̀rọ̀ ọ̀fẹ́ bá wọ̀ dáadáa àtobìnrin àtọkùnrin á padà sọ tí ó yẹ ká sọ. nígbà tẹ́ ẹ ti ṣèwádìí lọ́dọ̀ àwọn kọ́fà tí wọ́n ti ní kò lè yé yín kò lè yé yín kò lè yé yín ní tí ò lè yé wa òun mo mọ̀ pé á padà mọ́ látọ̀dọ̀ déndé kó o sì gbẹ́dọ̀ náà mi kó o fi kéjì. ìbídò ìlàwọ̀ ìdíkẹ́ ìọ̀la ọ̀rọ̀ ní dédé ìṣòwò tẹ̀sí kọ́kọ́ ti ń sọ yìí àjọ ọmọ gbogbo àwa ọ̀dọ́ ni kódà tó fi máa ayé dùn tí ò sí láàrin wa yìí àmọ́ àwa rò pé nígbà tá a sì wádìí tá a rí pé kò sí nǹkan kan dàbí alára tó fi fẹ́ máa kọ́ máa kúrò lábúlé wa àwa rò pé bí ẹlẹ́yìn obìnrin bá dá bí ọgbọ́n láàrin ara yìí ẹ lè mọ òfin tó tún ọ̀rọ̀ kọ́mọ́dà yìí bàbá wa fi ojú olóore egún bí o àbí kí lẹ́nu mo kí lẹ́nu mo. ẹ̀yin sẹ́rí gbogbo tẹ̀sán ló yé wa ó yé wa dáadáa gbàtàwá ní ìkú sọ méke àbí ìbídùn àríkébù mi. òótọ́ ọ̀rọ̀ lẹ sọ mímí fún àǹfààní ara wa náà ni wọ́n sì lágbógun tẹ́ orílẹ̀ yìí gbogbo ẹ̀lú bó wọn lára mu bíbí kí ifá mọ́ kúrò láàrin àbàwá yìí ifá tún ní kúrò fún díẹ̀ yìí Adéọlá bóyá kọ́ lọ fẹ́ kọfà kọ́lá sí ọ̀ lè mọ̀ sójú àwọn ẹ̀mẹ̀wà tiẹ̀ náà bèláùsì ní kọ́ fẹ́ kó lọ fẹ́ kọfà kúnlé ni àbí kọ́lá kẹ́ mú lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo tí bá lọ etí wa ò ní di sí bó ti rí ni gbogbo sí lọ ní ìwọ̀wọ̀ ọ̀sẹ̀. ìbídùn kí ló tọ̀ mọ̀ sí báyìí nítorí ọmọ pé ń lè ṣe ibi ẹsẹ̀wò kan bá wọn àríkẹ́ òṣẹ̀ṣẹ̀ mọ́ sí àríkẹ́ ní òṣè iṣẹ́ rẹ̀ ni. àríkẹ́ orí kí òwò rẹ wà ojúde ọkùn gẹ́gẹ́ dáadáa kò sí ọkùnrin tí ò yọ tí ò ní fọwọ́. yàyà sẹ́yìn tó ń sin rò náà ló sì tó ń rò ó sọ ìdá náà sí bẹ́ẹ̀ lẹ̀ yìí ni. àwọn ní kí n sọ fún wọn náà ọ̀yá kí n sọ òun àríkẹ́ ló lọ sí àríkẹ́ wọ́n ló ṣe àsìkò èmi ni mo fi ìpàdé sí àárín lọ́dọ̀ ìyálóde. bí kò ṣe pé torí kí ni ọ̀rọ̀ ọ̀tún àti ìyàwó baálẹ̀ ọ̀rọ̀ náà tòjú sú mi gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé àwọn ni wọ́n fárígá wípé dandan àwọn kọ́fà wọn gbọ́dọ̀ kúrò nínú ìlú yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo làálàá wa a rí tí wọ́n bá jà ni wọ́n fi wà nù lù bóun tún wá ní ti baálẹ̀ àti ìyàwó ọ̀tún pẹ̀lú àṣìpa ọ̀rọ̀ náà tójú sú mi. Lúkòsì ọlọ́mọ kò jẹ́ kábúlé wa yọ bàjẹ́ ọlọ́mọ babúlé wa jẹ́ ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ̀tún láríta ń wí. Èwo tún wá ń ti baálẹ̀ èwo tún ń ti baálẹ̀ àmọ́ tó ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn láti mọ́tò. Lúkòsì ẹ lè mọ̀ síwádìí lábẹ́nú àṣìpa ìwọ náà lè mọ̀ síwádìí lábẹ́nú èmi gẹ́gẹ́ bí ìyálòde ìlú olórí obìnrin ìlú
èmi náà ò ní dákẹ́ o èmi náà lè mọ̀ ṣèwádìí lábẹ́nú mo sì mọ̀ pé elédùà yóò bá wa ṣe Ọlọ́run ó fi àṣírí tí ń ṣẹlẹ̀ láàrin yóò fi hàn wá elédùà ò ní bábúlé wa yìí jẹ́. gbogbo wa náà ọjọ́ ìṣẹ́ tí gbogbo wa náà jọ ṣe Ọlọ́run níjọ́ báyìí. ọ̀dà ìyá àríọ̀dẹ òun tàbí ká wá sọ̀rọ̀. You are very stupid. Amen. Amen. Listen. Now, Amaka National Item. After the count of 3. 1, 2, 3. 1, 2, 3. Ẹ má bínú ni mo jẹ. Mo ní ẹ̀ka national item. Tí bá ti ka 1, 2, 3 tán ni kẹ́ tó bẹ̀rẹ̀ rẹ̀. Tó ti yẹn? Ọ̀yà dógológun. 1, 2, 3. Good morning, students. Before we proceed, ká tó máa tẹ̀síwájú. So a ní àwọn information kan tá fẹ́ pass sí. Aláwọn ọ̀rọ̀ tá fẹ́ bá yín sọ. Pàtàkì. So school kankan ò gbọ́dọ̀ wà kó má ní olórí. A need láti yan head boy and head girl. Over to you, Mr. Kola. Ẹ dákun èwo ni tí ń jẹ́ Adige àbí Adige. Hello. It's not Adige. It's head girl. Hello. Sorry. Ìtumọ̀ head girl ni olórí àwọn I'm going to beat you. Very stubborn girl. Don't you want it? Ṣé mo ṣe wá láti ilé láì wọ bàtà? Anyway, it's none of your business. So ìtumọ̀ ẹ̀ ló yà ṣe ti dé. Ẹ dákun olùkọ́ wa. Ó lẹ́ni àkọ́kọ́ olórí gbogbo ní pátápátá. Ó jẹ́ pé ó yẹ tètè dé àbí ẹni tí mo ṣe lọ́gbà láyé ó lè kí inú màmá. Ẹ jẹ́ ká gbọ́rọ̀. Pẹ̀lú oge wèrè tẹ́lẹ̀ ń ṣe ẹ̀pẹ́ máa tó báyìí. Ọ̀gá, èwo ni tí wọ́n ń jẹ́ báwọn? Èyí tẹ̀ mọ́ fọwọ́ sáyà. Respect your nation. Ká
Bàbá tọ́lẹ̀. Sísá fúnbẹ̀. Ọfà dákun ìlú mo ní wọn pè ọ wá fún mi tí mo fẹ́ rí ọ fún ni pé dákun gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nù lù wà yìí bẹ́ẹ̀ fojú pé èmi àtọ̀tún òun mo fẹ́ bí ọ fún dákun kí ló fẹ́ kí n ṣe fún. nǹkan tí mo fẹ́ nǹkan ẹ̀ka méjì ìkan tẹ fọ́ọ̀tù ni mo fẹ́. ọ̀tún tí mo fọ́ọ̀tù. Ọfà owó ń bẹ ìfọ̀ olówó wọ́n fún olówó tó pọ̀ jaburata owó ń bẹ. ìyá wa owó lẹ fọ́ọ̀tù ìtẹ́ fọ́ọ̀tù ni mo fẹ́. ṣùgbọ́n o sì mọ̀ pé ìyàwó baálẹ̀ ni mí. ìyàwó baálẹ̀ ni mí. nígbà tẹ́ ẹ ṣe pẹ̀lú ọ̀tún ẹ sọ fún baálẹ̀ àbí tá a bá jọ sí níṣẹ́ẹ̀dì ní sọ fún baálẹ̀. ti fẹ́ kó. tí mo fẹ́ nù. ayé mi o. ìyá yìí ọjọ́ ń lọ. ṣèbí mi lójú mi ń rí ikú tẹ́lẹ̀ ẹnu náà máa sọ ọkàn sọ kú sọ. dákun ní ìlú fẹ́ẹ́ nìkankan dákun. kí pẹ́ yọ lẹ́nu mi. a sì. mo sì gbé wa. Ọjà. ẹ̀yin mi. ẹ̀yin tí wọ́n máa wo yín ẹ fọwọ́ lílẹ̀ ẹ fọwọ́ lílẹ̀ ìṣe ooo ìṣe ẹ̀gbẹ́ ń bọ́ bàtà mi ná. ọjà yìí. ó ti dá a bá ẹ̀gàn pa ẹ wá dìde o. Àríkẹ́ ọlọ́rì kọfàkọ́lá nǹkan ṣe ìlú wa bàjẹ́ kọ̀ wá ó ti wá jà ṣẹ́rẹ́ ìtẹ́ ìṣe òun ẹ mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ àmì mi Àríkẹ́ o gbogbo olúwa pátápátá jẹun wò nítorí èlòdì kejì gbogbo ni wọ́n mọ̀ sí ti ń ṣẹlẹ̀ yìí ẹ ṣe farabẹ̀ sí ilé ẹ̀rọ yìí pa ẹ sì mọ mẹ́nu. Àríkẹ́ ọfà tó ti rí báyìí. ẹ̀yin lẹ̀ ọfà.